A máa kú dédé àsìkò yìí, yóò dára fún wa lágbára Ọlọ́run. Ìròyìn fẹ́lífẹ́lí náà ló ń dé sí ojú ìwòran yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lífẹ́lí online tv. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ ẹ tó gbẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká sí omi mu, à ń padà bọ̀ wá. Ẹ káàbọ̀ padà, ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ ilẹ̀ wa Nàìjíríà Bọ́lá Tinubu lọ́jọ́ Àìkú ọ̀sẹ̀ yìí ló ti fọwọ́ sí wípé kí wọ́n gba àwọn ẹgbẹ̀rún kan tí í ṣe àwọn ọdẹ aṣọ́gbó láti lè kún àwọn tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ aláàbò lọ́wọ́ o lórí ètò ààbò èyí tó mẹ́hẹ̀ nílẹ̀ wa Nàìjíríà. Bọ́lá Tinubu èyí tó sọ̀rọ̀ yìí lórí ìṣẹ̀lẹ̀ èyí tó ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́, níbi tí àwọn oníṣẹ́ ibi agbébọnrin ajínigbé tí wọ́n ti jí àwọn akẹ́kọ̀ọ́ tó fi mọ́ àwọn olùkọ́ àti ọ̀gá ilé ẹ̀kọ́ bí ilé ìwé èyí tó ń lọ bí 3 nílùú Ògbómọ̀ṣọ́ tí wọ́n jí wọn kó lọ èyí tó ti ń lọ bí ọ̀sẹ̀ 2 ó lé báyìí. Láti ìgbà yìí ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ti jáde o, ṣùgbọ́n ààrẹ Bọ́lá Tinubu ní olójó ní lajú sílẹ̀ kí tàlùpọ̀ kò wọ́, àgbàrá ò ní sọ pé òun ò ní gbalé lọ́wọ́ onílé, ṣùgbọ́n onílé òun ni ò ní gbà fún un. Ìdí rèé tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe sọ wípé òun ti fi ọwọ́ sí o láti gba àwọn ọdẹ aṣọ́gbó tá a mọ̀ sí forest guard tó ń lọ bí ẹgbẹ̀rún kan kí wọ́n lè kún àwọn ẹ̀ṣọ́ aláàbò yòókù lọ́wọ́ kí ètò ààbò ní orílẹ̀-èdè wa Nàìjíríà kó lè fẹsẹ̀ múlẹ̀ dáadáa sí i. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti jáde, èyí tó ṣe é lálàyé látọwọ́ ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ Bọ́lá Tinubu lórí ọ̀rọ̀ ìròyìn àti ọgbọ́n inú, ọ̀gbẹ́ni Báyọ̀ Nánúgà, sọ wípé láti ìgbà tí àwọn ìṣẹ̀lẹ̀ èyí tó ní ṣe pẹ̀lú ètò ààbò ti ń ṣẹlẹ̀ nílẹ̀ yìí ní ààrẹ ilẹ̀ wa Nàìjíríà Bọ́lá Tinubu ní ò ti sùn tí ò ti wo mọ́, ṣùgbọ́n ọmọ tó níyàwó ní sùn olóhùn náà kò ní fojú barun. Tinubu sì rèé olóṣetán o láti mú ayé dẹrùn fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀wẹ̀, lórí ọ̀rọ̀ ètò ààbò, nínú àwọn ọ̀rọ̀ kan èyí tí àwọn oníròyìn fi wá ààrẹ Bọ́lá Ahmed Tinubu lẹ́nu wò ní àsìkò pọ̀pọ̀ṣìnṣìn ọdún iléyá èyí tí wọ́n ṣe kọjá yìí, lẹ́yìn tí ààrẹ Bọ́lá Tinubu darapọ̀ mọ́ ogunlọ́gọ̀ àwọn múmìnì àti múmìnà òdodo láti kí ìrun ọdún iléyá ní ìlú Èkó, tí í ṣe ààyè èyí tí Tinubu ti kírun. Ní gẹ́rẹ́ lẹ́yìn ìrun ọdún iléyá náà ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló bá àwọn oníròyìn sọ̀rọ̀ àwọn iṣẹ́ èyí tó ń lọ lọ́wọ́ àti àwọn ìlànà èyí tó wà nílẹ̀ tí iṣẹ́ yóò bẹ̀rẹ̀ lórí rẹ̀. Ní gẹ́rẹ́ ọ̀kan nínú àwọn oníròyìn èyí tó gbé ẹ̀rọ àkásílẹ̀ tá a mọ̀ sí kámẹ́rà tó ń ti gbohùngbohùn sí ààrẹ Tinubu lẹ́nu níbi tí wọ́n ti béèrè ọ̀rọ̀ ètò ààbò lẹ́nu ààrẹ Bọ́lá Ahmed Tinubu, èsì rèé lẹ́nu ààrẹ Tinubu. That is it. Thank you very much. Issue of insecurity. That is the law. That's obedience of law. Nowhere in the holy teaching that you should engage in banditry. Nowhere that you should kill another human being. The sacrifice we are talking about, even in the beginning of life, where we take this from, a child was replaced with animal. And that is what the value of life is all about. Ẹ káàbọ̀ padà, mo lérò wípé ẹ ti gbọ́ èsì ọ̀rọ̀ èyí tí Tinubu fi sí orí ọ̀rọ̀ ètò ààbò. Lẹ́yìn ọ̀rọ̀ yìí, ogunlọ́gọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wípé lórí èsì èyí tí ààrẹ Bọ́lá Tinubu tó fún àwọn oníròyìn yìí fi hàn wípé ààrẹ ilẹ̀ yìí bóyá ló mọ ohun tó ń lọ ní ẹ̀ka ètò ààbò, nítorí ohun tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ ọ̀tọ̀, ohun tó ń sọ jáde lẹ́nu ọ̀tọ̀ ni. Nípa ìdí èyí, ó fi hàn wípé ààrẹ ilẹ̀ wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu kò ní ìpinnu àti ìgbáradì kankan fún ètò ààbò láti kojú rẹ̀
kó lè fẹsẹ̀ múlẹ̀ nítorí ọ̀rọ̀ tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ yàtọ̀ sí èsì tó fi sínú ọ̀rọ̀ àwọn oníròyìn ọ̀hún. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹgbẹ́ òṣèlú APC mà ni wọ́n ti ní àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gbàgbọ́ tó pọ̀ dáadáa tó bẹ́ẹ̀ gẹ́ débi wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní ààyò ọkàn wọn nínú ètò ìbò ọdún 2027. Wọ́n ní èyí kò ṣe ẹ̀yìn àwọn àṣeyọrí iṣẹ́ takuntakun èyí tí ètò ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu ti gbé ṣe láàrin ọdún 2023 títí di àsìkò yìí, léyìí tó jẹ́ pé iṣẹ́ náà ló fa kò mọ́ òkun odò àti ọ̀rọ̀ jáde nínú ikùn àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹni tí í ṣe alukoro fún ẹgbẹ́ òṣèlú APC nílẹ̀ wa Nàìjíríà, eyín ọ̀gbẹ́ni Felix Morka tí í ṣe alukoro akọ̀wé àgbà, òun ló sọ ọ̀rọ̀ yìí jáde lẹ́nu lásìkò tó ń fi èsì sí ọ̀rọ̀ àwọn oníròyìn níbi tó ti ń ṣe lálàyé wípé ààrẹ Bọ́lá Tinubu ti gbìyànjú takuntakun, ó ti ṣe gudugudu méje ohun yàyà mẹ́fà fún ìdàgbàsókè ìlọsíwájú orílẹ̀-èdè yìí láti lè rí dájú wípé ohun gbogbo ńlọ́tùbà ńlọ́tùṣẹ fún àwọn mẹ̀kúnnù. Ó ní nípa èyí kò nílò láti bẹ̀rẹ̀ sí ní máa fi ọ̀rọ̀ wá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lẹ́nu wò bóyá wípé Tinubu ṣe dáadáa àbí kò ṣe tó. Olódáhùn lójú àti ẹgbẹ́ òṣèlú APC lọ́dún 2027. Ó ní Tinubu ń làwọn ọmọ Nàìjíríà yóò tẹ̀ka fún látàrí àwọn àṣeyọrí ní ẹ̀ka ètò ọrọ̀ ajé, ètò ààbò, ètò ìlera, ètò ọ̀gbìn àti àyípadà èyí tó bá ìdàgbàsókè ètò ọrọ̀ ajé ilẹ̀ wa, èyí tó ti mú kí àwọn iléeṣẹ́ ńláńlá láti ilẹ̀ òkèrè kí wọ́n máa darí bọ̀ padà sí orílẹ̀-èdè Nàìjíríà láti wá fi okòwò iléeṣẹ́ wọn lélẹ̀ nílẹ̀ yìí, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ti ẹnu Felix Morka tí í ṣe alukoro akọ̀wé àgbà fún ẹgbẹ́ òṣèlú APC èyí tó ti ẹnu rẹ̀ tó ti jáde. Gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Èkìtì Ayọ̀délé Fáyọ̀ṣe ti sọ wípé kò sí ẹnikẹ́ni tó lè bá ààrẹ Bọ́lá Tinubu figagbága nínú ètò ìdìbò ọdún 2027. Ó ní gbogbo àwọn tó fẹ́ jáde dupò ààrẹ láti inú ẹgbẹ́ òṣèlú alátakò gbogbo wọn pátá ni wọn ò ní ìgbáradì, bẹ́ẹ̀ sì rèé kò sí eléyìí tó ní kìmí nínú wọn èyí tó jẹ́ wípé ó lè figagbága pẹ̀lú ààrẹ Bọ́lá Tinubu lọ́dún 2027. Fáyọ̀ṣe èyí tó sọ ọ̀rọ̀ yìí ṣe lálàyé wípé bó tilẹ̀ jẹ́ wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti kọjú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sí òrùn alẹ́, ó ti já wọn kulẹ̀ látara ebi àjàgà fọ́mẹ́kẹ́ èyí tó ń pa àwọn ọmọlẹ̀ yìí, ọ̀wọ́n gógó jíjẹ àti mímu ohun èlò tó ń ti ètò ààbò èyí tó ń ṣe ségesège bí nǹkan oṣù, aláboyún. Ó ní àwọn nǹkan wọ̀nyí ó jẹ́ nǹkan tó ń mú ìkorò ìbànújẹ́, ọgbẹ́ ọkàn bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ṣùgbọ́n lọ́wọ́ yìí ó ní gbogbo àwọn tí wọ́n gbégbá ìbò sí ipò ààrẹ láti inú ẹgbẹ́ òṣèlú alátakò gbogbo kò sí èyí tó tó gbangba sùn lọ́yẹ́ èyí tó lè bá ààrẹ Tinubu ta kàngbọ̀n. Nípa ìdí èyí káwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lọ rí fi ọkàn balẹ̀ wípé Tinubu ni yóò tún wọlé lọ́dún 2027. Ó ní lẹ́yìn èyí lọ́dún 2031 wọ́n wá lè wá ẹnikẹ́ni yòówù láti fà sílẹ̀ léyìí tí wọn yóò tẹ̀ka fún gẹ́gẹ́ bí ààrẹ wọn. Àwọn ọ̀rọ̀ tó ti ẹnu Ayọ̀délé Fáyọ̀ṣe jáde rèé nígbà tí àwọn oníròyìn tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò lórí iléeṣẹ́ móhùnmáwòrán kan ní ìpínlẹ̀ Èkó. Látàrí ètò ààbò ilẹ̀ yìí bí omi báyìí ń làwọn olùgbé ìpínlẹ̀ Ògùn ni wọ́n túyáyá jáde láti ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn alálàáfíà lórí ètò ààbò ilẹ̀ yìí èyí tó mẹ́hẹ̀, pàápàá jù lórí àwọn akẹ́kọ̀ọ́ ti ilé ẹ̀kọ́ kan ní ìjọba ìbílẹ̀ Oríire nílùú Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ èyí tó ń lọ bíi 39 tó ń ti àwọn olùkọ́ bíi 7 èyí tí àwọn agbébọnrìn oníṣẹ́ ibi tí wọ́n jí wọn kó lọ láti ìgbà náà títí di àsìkò yìí tí wọn ò tí ì rómìnira débi tí wọn ò rí ẹ̀jẹ̀
èyí tó mú kí àwọn ọ̀dọ́, àwọn òbí, alágbàtọ́, baálé ilé àti àwọn ìyá ilé kí gbogbo wọn tú yáyá jáde tó ń ti ọ̀pọ̀lọpọ̀ orin èyí tó jẹ́ orin ọgbẹ́ ọkàn àti àwọn àkọlé lọ́wọ́ èyí tí wọ́n gbé ṣe ìwọ́de káàkiri nílùú Abẹ́òkúta tí ṣolúlù ìpínlẹ̀ Ògùn ní ọjọ́ Ajé ọ̀sẹ̀ tá a wà yìí mọ́ ọjọ́ Ìṣẹ́gun láti béèrè fún ẹ̀tọ́ àti ààbò tó péye lórí ẹ̀mí òun dúkìá àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùgbé ní ìpínlẹ̀ Ògùn àti ní orílẹ̀-èdè Nàìjíríà níbi tí àwọn ènìyàn ọ̀hún ti kóra jọ pọ̀ sí ní agbègbè Panṣẹ́kẹ́ ẹni tí í ṣe ọ̀kan nínú àwọn olùwọ́de ìfẹ̀hónúhàn alálàáfíà ọ̀hún tí í ṣe Pító èyí tó gba ẹnu àwọn olùwọ́de ọ̀hún sọ̀rọ̀. Pító Jùwọ́n Owólabí sọ wípé lásìkò tá a wà yìí ó ní ìbànújẹ́ ló jẹ́ àti wípé inú fu àyàfu ńlá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wà. Ó ní tẹ́lẹ̀ ni wọ́n pa á lówe wípé a kì í gbé inú ilé ẹni ká fọrùn rọ̀. Ó ní ṣùgbọ́n ohun gbogbo ti yí padà. Ó lẹ́ni tó sùn sínú ilé kò ní ìfọkànbalẹ̀ yóò di ojú kan làkàn sílẹ̀. Bákan náà àwọn tí ń bẹ lájò àbí àwọn tí ń bẹ lóde ìbẹ̀rù ìbojo ní gbogbo wọn wà. Ó ní olóko ò lè roko bẹ́ẹ̀ sì rèé olódò kò lè ré odò mọ́ lórí ètò ààbò èyí tó ti mẹ́hẹ̀. Wọ́n ní ó ti ṣe àkóbá fún ètò ọrọ̀ ajé káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Owólabí tí í ṣe ìránṣẹ́ Ọlọ́run èyí tó pẹ̀lú àwọn olùwọ́de ọ̀hún rawọ́ ẹ̀bẹ̀ sí gómìnà ìpínlẹ̀ Ògùn, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ àti àwọn gómìnà lápá gúúsù ìwọ̀ oòrùn tó fi mọ́ ààrẹ orílẹ̀-èdè yìí àti káàkiri àwọn gómìnà lórílẹ̀-èdè Nàìjíríà láti fi oríkorí fi kùlùkù kí wọ́n wá ọ̀nà àbáyọ sí ètò ààbò ilẹ̀ yìí. Bákan náà ni wọ́n rọ ìjọba láti ti àwọn ilé ẹ̀kọ́ pa báyìí títí di ìgbà tí ètò ààbò yóò fi fẹsẹ̀ múlẹ̀ dáadáa nítorí ohun tó dé bá ojú ó di dandan yóò dé bá imú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó tẹnu àwọn olùwọ́de ọ̀hún tó tẹnu wọn jáde. Àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti kọminú sí ọ̀pọ̀lọpọ̀ àwọn fọ́nrán kan èyí tó ń tọwọ́ àwọn agbésùmọ̀mí báńdíìtì Boko Haram jáde níbi tí àwọn agbésùmọ̀mí náà tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìjọba fàmìyà nínú igbó níbi tí wọ́n ti ń ná owó fàlàfolò tí wọ́n ń dáná tí wọ́n ń sè tí wọ́n ń sọ nínú igbó èyí tí wọ́n wà tó ń ti àwọn ọ̀rọ̀ àti fọ́nrán èyí tí àwọn agbésùmọ̀mí ọ̀hún tí wọ́n fi léde káàkiri orí ayélujára tí àwọn ọmọ Nàìjíríà sọ wípé ìjọba àti àwọn ẹ̀ṣọ́ aláàbò kọ̀ jálẹ̀ láti wá nǹkan ṣe sí wípé àwọn ọmọ Nàìjíríà tó bá béèrè fún ẹ̀tọ́ lọ́wọ́ ìjọba ni wọ́n máa pakuru mọ́. Oníṣùgbọ́n àwọn agbésùmọ̀mí yìí tí wọ́n ṣe yàlà yòtò nínú igbó tí wọ́n ń dáná tí wọ́n ń sè tí wọ́n jẹ tí wọ́n mu tó ń ti ọ̀nà tí wọ́n ń gbà fọ́n owó orílẹ̀-èdè Nàìjíríà fọ́n ká sínú igbó. Wọ́n ní ìjọba ò rí nǹkan kan ṣe sí léyìí tó fi hàn wípé bí naninani bá nani lójú gbanigbani tí gbanigbani kọ̀ jálẹ̀ láti gbà yín sílẹ̀ kúrò lọ́wọ́ naninani. Wọ́n ní kò sí ẹni tí ò mọ̀ wípé àti naninani àti gbanigbani ń ló mọ̀ sí ìyà tó ń jẹ ẹni tí wọ́n fi ìyà ń jẹ. Ẹ jẹ́ ká wo díẹ̀ nínú fọ́nrán èyí tí àwọn agbésùmọ̀mí yìí tí wọ́n ti ń sè tí wọ́n ti ń sọ nínú igbó èyí tí wọ́n wà. اديه دقيقة هلا اديه دقيقة بالراحة بزيلك هنا والله الله واحد شيل التليفون تليفونك ضرب 20 ساعة ماسكه في ايدك. هاي عوز العاصفة دي كويس والله تزيني اقسم بالله تشيفها. عوز كويس هذا. Ẹ káàbọ̀ padà. Mo lérò wípé ẹ ti rí fọ́nrán ọ̀hún wò níbi tí àwọn agbésùmọ̀mí ọ̀hún tí wọ́n ti ń sè tí wọ́n ti ń sọ nínú igbó kí Ọlọ́run dákun dábọ̀ kó bá wa tún orílẹ̀-èdè Nàìjíríà ṣe. Tó ẹ̀yin èèyàn wa ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti tòní títí di ìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tòun èmi nílé iṣẹ́ wa. Mo gbà ní àdúrà wípé ilé ò ní lé wa ọ̀nà ò ní nà wá. Fúnmi Adénúgà òun ló mú ìròyìn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa. Ire o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.
mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí torí gbogbo àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà, fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited.